òfin ṣẹ̀ríya ẹni tí ń ṣàárẹ̀ tí àárẹ̀ yẹn tó jẹ́ àárẹ̀ tó ṣe pé wọ́n àrò oògùn fún wọ́n fẹ́ẹ́ jọ àárẹ̀ ọlọ́jọ́ ṣẹ̀ríà ṣe léèwọ̀ fúnra ọkùnrin bẹ́ẹ̀ láti fẹ́yàwó nítorí pé tó bá fẹ́yàwó tó bá gbà fún kó ríyàwó fẹ́ bẹ́ẹ̀ yọ kàn lọ fìyà jẹ ọmọ ọlọ́mọ ni torí ẹ̀ ẹni tó bá gbádùn òní máa fẹ́yàwó ó wá ṣe é ṣe kó jẹ́ pé èèyàn gbádùn nígbà tí èèyàn fẹ́yàwó ẹ̀yìn tóbìnrin dọ́dọ̀ rẹ̀ láàrẹ̀ wá yọjú àárẹ̀ tó yọjú yùn tí obìnrin tó wọlé ọkọ yùn ìgbà tó bá lè ṣe sùúrù dà náà ni ó ṣe sùúrù dà ṣẹ̀ríà ò sọ wípé títí iye ọjọ́ báyìí tó ń bá rí ipò ń lè ṣe sùúrù ọdún kan sùúrù oṣù kan sùúrù oṣù méjì oṣù mẹ́ta ọdún méjì ọdún mẹ́ta kò tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ èyí tó ń bá lè ṣe ni tó bá ti rí pé òun ní lè ṣe sùúrù pẹ̀lú nǹkan tí ń ṣe ọkùnrin yìí tí ó sì hàn pé nǹkan yóò kó ń bẹ́ẹ̀ láìpẹ́ ó lè ṣe khulu' al-khulu' oníkọ́ bọ́ ọkọ yún dànù yóò dá sọdáàkì rẹ̀ padà fún yóò sì sọ pé òun ọ̀fẹ́ má òun bọ́ gẹ́gẹ́ bí èèyàn ti ṣe bọ́ sọ kúrò lọ́rùn yóò ṣe nǹkan sọ ẹyọ kan lẹ́yìn rẹ̀ ó lẹ́tọ̀ọ́ láti lọ lọ́kọ mi nítorí pé nǹkan tó fẹ́ máa jókòó ṣe sùúrù fún yìí tó bá jẹ́ nǹkan tí àláfojúsùn pé òní ni àbọ̀là sáà lè ti torí eléyìí gbàgbésí ayé tiẹ̀ náà jẹ́ torí tó náà bá jókòó kalẹ̀ gbésí ayé rẹ̀ ó bàjẹ́ obìnrin sì ni ilé obìnrin ẹgbẹ́ èṣù torí di eléyìí yọ lọ rẹ̀ tó bá jẹ́ pé ọkùnrin yun àárẹ̀ ti ń ṣe àárẹ̀ wípé àtọ̀ rẹ̀ kéé dọ́mà ni báyọ̀ ti fẹ́ ìyàwó ó tún ti fẹ́ ìyàwó ó tún ti fẹ́ ìyàwó ṣáájú eléyìí àmọ́ tí ó hàn sọmọ ọlọ́mọ yìí kò sì hàn sáwọn òbí rẹ̀ tó ń fi fọmọ fún un ṣùgbọ́n lérò wípé ní ti ń ṣe ohun ọ̀dákẹ́ òun lóògùn àwọn ẹni tí sì ń fóun lóògùn sí ti ń ṣe òun yìí wọ́n ní kó wọ́n dán wò lára obìnrin wọn yìí sì sọ ń ṣekúṣe ìyàwó náà ló wọ́n fẹ́ ìyàwó kìíní kejì kẹta ti lọ tí ò dọ́mà tí ò dóyún ó wá fẹ́ eléyìí náà lérò wípé inṣàlá ó lè dóyún obìnrin náà ti wá ṣe sùúrù ọdún kìíní ọdún kejì ọdún kẹta òun náà ti wá ń gbọ́ nǹkan lọ báyìí báyìí ni wọn ò sọ fún wọn tẹ́lẹ̀ ọ̀ gbọ́ tó náà bá fẹ́ ó lè bọ́ dànù kó máa lọ torí pé òfin ṣẹ̀ríà ò gbà káàtì torí tẹnìkan tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ ó ní sùjú nínú ká bá tẹlòmíì jẹ́ tó bá jẹ́ pé obìnrin ní bá ń ṣàárẹ̀ àárẹ̀ tóbìnrin ń ṣe yìí kò pé kó má jẹ́ ìyàwó lọ́dẹ rẹ̀ kò pé kó má lè súnmọ́ àárẹ̀ tí ń ṣe yìí bóyá àárẹ̀ pé oyún kìí tètè dúró lára tiẹ̀ náà ni tí wọn náà bá lè ṣe sùúrù tó bá lè ṣe sùúrù Islam sọ pé kó máa lọ rẹ̀ kí wọn náà máa lọ tiẹ̀ kò sí wàhálà ń bẹ̀ so wọn kọra wọn nítorí àwọn sábàbí kò sí tó burú ń bẹ̀ nítorí wípé tẹ́ bá lè fẹ́ filẹ̀ máa wojú ẹ̀ lọ láéláé ẹ wàá sọ ẹnu yín kìí ṣe pé ẹ dá dúró fún àti máa gbọ́kọ̀ bá kùn gbé ọ̀rọ̀ ńjojúmọ́ kò lè yé kò lè pa ọwọ́ àánú lé ń bi látijọ́ tó ti lóun wà nù lé kò wúlò fún kankan sẹ́mi pé irú ọ̀rọ̀ wọn lè pa ìbànújẹ́ yẹn lè jẹ́ kó lọ gbé nǹkan jẹ tó o bá ti ní lè ṣe sùúrù kọ́ ọ lẹ̀ jọ́ máa lọ rẹ̀ ẹlòmíín bẹ tó yẹ pé irú rẹ̀ lọ́fẹ́fẹ́ bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa bẹ tí wọ́n sọ pé bá wáyà o ẹni táwọn sì ń fẹ́ kẹ́ bá wọn wá ẹni tí ò fẹ́ bí màmá ni kí ló dé toró ń ná alára òun ti dàgbà gbó àmọ́ nídìí kí àwọ̀ wà lọ́dọ̀ òun gbogbo àwọn ìyàwó ló ti kú òun náà ọ̀rọ̀ ẹni tí ó fẹ́ àmọ́ kó wá jẹ́ pé wọ́n dá dúró torí kó lè máa gbọ́kọ̀ bá kún gbé ọ̀rọ̀ tí wọ́n bá sì sọ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ oníjọ́ gbádùn wípé kò lè yé kò lè pa lọ́lọ́ gbé sílé akọ olóńgbò so irú eléyìí wọ́n bá lọ́kàn jẹ́ yọ padà lọ gbé oògùn èkúté jẹ́ńjọ́ kà Islam ò bínú sí tó bá pé torí eléyìí kálukú ọmọ lọ rẹ̀
wọ́n ní ṣé Islam ọ̀gbà ni pé tóbìnrin bá lówó kó máa fowó rẹ̀ gbọ́ nǹkan kan nínú bùkátà lé. Islam ò ṣe ń túláàsì lórí ẹ̀, ẹni tó jẹ́ túláàsì lórí ẹ̀ lọ́kọ. Àmọ́ tí wọ́n bá finú fẹ́ dọ̀ tó fẹ́ gbé bùkátà kan tọkọ rẹ̀ sì gbà, torí pé òun náà ó dìgbà tó bá tó gbà. ọwọ́ pé mo ti lówó kí wọ́n náà máa ṣe gàrú wípé kí ni mo ti ra ná. ọkọ wípé kí wọ́n gbé ẹran 20,000 wálé, ìwọ ni kí wọ́n gbé pálí ẹja wálé. ọkọ sì ní ẹran ló ń fẹ́ jẹ, òun náà fẹ́ máa jẹja, ta lọ́kọ. so nítorí di eléyìí ọkọ lọ́la sẹ́nulé, ọkọ wa jẹ́ kó ní àṣẹ pangolo. bima faddala Allahu ba'dahum ala ba'd wa bima anfaqu min amwalihim. nítorí wàá fi sí ọkùnrin ní òpómúlérònù, Olúwa ló gbé ọ̀gá. ẹlẹ́ẹ̀kejì àti ntọ́nà sábàbí gígánu, wọ́n wàá náwó kankan lóbìnrin lórí, ọ̀wá ló pòmúlérò ni ó mì. so eléyìí túmọ̀ sí wípé obìnrin kò sí ẹni tó ní kó náwó lọ́kùnrin lórí báwo. ọkùnrin máa ní ẹ̀gbọ́n kọ yẹn, ọkùnrin lóbìnrin ọmọ náwó lé lórí pé kí ni. so nítorí di eléyìí tí wọn náà bá gbìyànjú níwọ ọkọ, Allah ó bùkún ọ. àánú Olúwa wa pọ̀. tó bá ti mọ̀ pé ẹrù ń bẹ lórí ẹ tó gbọ́dọ̀ pé ìwọ̀ fún, wallahi Allah lànà fún ọ. tó bá jókòó tẹ́tẹ́rẹ́ gbogbo ọ̀nà ó dì mọ́. torí di eléyìí tóbìnrin bá lówó tó bá lóun fẹ́ fi dá sí nǹkan kan nu bùkátà tọkùnrin gbé, ó dìgbà tọkọ bá tó gbà. tí ó bá gbà ó gbọ́dọ̀ ná. sẹ́mi kóbìnrin náà tẹ́lẹ̀ náà Olúwa lábọ̀ ọlọ́run. owó wo náà lóbìnrin fẹ́ ná tí ò ní sèrègùn. mà bọ́yá ńlẹ̀ yìí yóò fìrègùn fọ́ orí ẹ̀. torí tóbìnrin bá ná 1,000 ó ṣetán láti pé 100,000 tí ó sọ gbogbo ẹ́ńjìnì rẹ̀ dànù níwájú àwọn ọ̀rẹ́ rẹ̀ pé kí ni ó ti pẹ́ tó ti rówó ọbẹ̀ fílẹ̀ ńlẹ̀. ẹbí àwọn èèyàn ń gàrí lára dá ń gbọ́ tani máa ra gàrí tó bá ọkọ ló fún ọ lówó ńkọ́. torí di eléyìí báyìí ẹ jẹ́ ká de ṣòkòtò wa kó le. owó tiyín tẹ́yìn ní ẹ wá níbo lẹ́sẹ̀ máa ṣe, ẹ máa fi tọ́jú ara yín. ọkọ máa tọ́jú yín, bẹ́ẹ̀ bá torí nǹkan kan tẹ́ fẹ́ tọ́jú ara yín, bàbá màmá yín ẹ má gbàgbé wọn. ẹ bá sì fẹ́ ṣe dáadáa sọ́mọ yín kò burú, àmọ́ ètò jẹ́ kókó lórí àwọn ọmọ yín náà ọkọ yín ni wọ́n máa ṣe. Olúwa pọ́n obìnrin lé gan-an. ó lè jẹ́ pé òun ló ní gbogbo ilẹ̀ yìí, kọ́kọ́ ó sì jẹ́ pé ń ti ọmọlanke tí ẹni ọkọ náà ni wọ́n máa bọ̀. àwọn pé ìyá ńlá wa Khadija, ṣé ìyá ńlá wa Khadija lẹ́yìn? so ìyá ńlá wa tọkùnrin náà bá fẹ́ yin obìnrin jẹ́nu, ìyá ńlá wa Khadija ní kíni, ìyá ńlá wa Khadija lọ fẹ́ ànábì ni wọ́. ọjọ́ bó ṣe jẹ́. wọ́n lẹ́ni tá a rajà lọ́dọ̀ rẹ̀ páàrin ni wọ́n á gbà, ó wá retí kò rí káràyàn, ó wá kéde lójú ewé rẹ̀ ní WhatsApp wípé tó gbogbo ẹni tí ó rajà sọ́dọ̀ òun tó fowó sọ́dọ̀ òun ti fi rajà, òun ti fowó ṣe sàrà, ẹ gbalada rẹ̀ ń jọ gbéǹde, ẹ gbowó yín fine bẹ́ẹ̀ ló fi ṣẹ̀rí àsọ mọ bí ọ́ sàrà sí ewu karamba ni. torí de ilé ẹ̀yin náà àbúrò rajà kọ́dọ̀ rẹ̀. gbogbo àwọn ọgbọ́n tí ò tó méjì tá à ń pè mẹ́ẹ̀ẹ́dógún ní tí máa padà ṣẹlẹ̀ nu. bí kéèyàn lọ ra simẹ́ǹtì kalẹ̀ ni, ẹ ra simẹ́ǹtì 100 bags ẹ rà kalẹ̀ látìgbà tó ti wá 1,100 naira. ẹ wá fẹ́ kó ní ìsìn ṣé simẹ́ǹtì rẹ́rìn 10,000 òun náà sọ pé gbogbo ní kó ọ̀fẹ́ pọ̀ ni. èló wọn fi ra tírélà simẹ́ǹtì tẹ́lẹ̀, èló wọn fi rà lónìí. bọ́ ọba ti ṣe tán tó fẹ́ lò nǹkan ni ọlọ́ra. ìwọ náà tó ń ṣe sojú kòkòrò ọ̀fẹ́ kí wọ́n gba kọ́sítọ́mà mọ́ ọ lọ́wọ́, ọgbowó simẹ́ǹtì onígbà tí wọ́n bá fẹ́ gbà kí wọ́n á gbà, ọgbọ́dọ̀ fún wọn simẹ́ǹtì wọn.
òfin ṣẹ̀ríà nù 1000 wọ́n rà ó ti di 10,000 kọ̀ọ̀kan wá ọwọ́ awó sùnsùn ọlọ́kọ́ ògùn èkúté jẹ́ wípé gbèsè tó wà lọ́rùn rẹ̀ ti pọ̀ jù ọkàn tó lọ jìyà ni torí pé ọgbówó lọ́dọ̀ ilé gbèsè tí wàá pọ̀ ọjà tí wọ́n ntòkù ní ìsinmi pé kó lóun ó kó ògùn èkúté jẹ ọ̀pá rẹ̀ ó tún lọ jìyà eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní wọ́n ń ṣe fíìmù nínú fíìmù yẹn wọ́n á ṣe fíìmù débi pé wọ́n fi ìyàwó fọ́kọ láwàdà kí ni ìdájọ́ yìgì ń ó ti sọ lópin ìgbà tó bá yẹ pé bàbá ọmọbìnrin òun náà ń bẹnu fíìmù òun ló fi fún un àmọ́ ẹni tí èsè bàbá rẹ̀ ẹni tí bàbá rẹ̀ ò sì fi ṣaṣojú wípé tó bá mọ́kọ wá tó o sì rí i pé ọkọ ń yẹ kó o fi fún un òun ló lòun fi fún un wọ́n ń ṣẹ̀fẹ̀ lásán eléyìí tó kó wọn jìyà ni torí pé fíìmù láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ irọ́ ni torí ẹni ṣẹ̀ríà Islam ṣe sọ wípé kìí ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ máa bá wọn kópa ń bẹ̀ kìí sì ṣe tó yẹ kẹ́ ẹ máa wò àfi tí wọ́n bá lè mú rọ́kò ń bẹ̀ kò sí rọ́ kò sí fíìmù torí délé ká pé bàbá ọmọbìnrin gangan ṣẹ̀sì máa pé ń gbà mí nu fíìmù bàbá ń bẹ ń bẹ ọmọ ń bẹ ń bẹ ìyàwó ń bẹ ń bẹ gbogbo wọn ń bẹ nu fíìmù fámìlì wọn gangan àwọn ni wọ́n pọ̀ jù nu fíìmù bàbá òun ni wọ́n tún ṣe láwàdà ipò ń fọmọ yìí fún eléyìí yìgì ti so torí pé Ànábì sallallahu alaihi wasallam fi yé wa nínú nǹkan mẹ́ta tí wọ́n fi ṣàwàdà ní yìgì wà wọ́n fi ṣàwàdà wọ́n ní ọkọ àtìyàwó tó lọ agbádànwò àárẹ̀ bá àti ṣàlàyé lẹ́yìn àárẹ̀ tó bá ṣẹlẹ̀ tọkùnrin ó bá lè ṣe sùúrù ó lè kọ obìnrin sílẹ̀ kò sí bùkátà ká máa bu yóò bá lẹ́vù ní ká máa bu ó gbé ẹrù rẹ̀ débi tó lè gbé dé so ẹ̀yin náà lẹni tí di bá bàjẹ́ tó nídìí ní dà kó padà sílé bàbá rẹ̀ bẹ́ẹ̀ náà lọkùnrin obìnrin náà ti ṣe sùúrù fún débi pé kò gbádùn ilẹ̀ sì ń sú lọ fóun kó náà kó lọ́dọ̀ rẹ̀ kọ́kọ́ lẹ̀ kí ẹ ṣe pé ó lọ jáwé o ìwé tí wọ́n máa ń já yẹn kò wúlò o torí ìwé tẹ́ ẹ já yẹn ó dàbí lébẹ́lì búrẹ́dì bọ́ọ̀lẹ̀ ni yìgì ọjà o yìgì tán fi Islam so ìwé tẹ́ ń já ní kóòtù yún kò lè tú yìgì yẹn o bákan méjì lobìnrin lè fọ̀dọ̀ ọkùnrin lẹ̀ nínú kó wọn sọ pé ń kọ́ ọ lẹ̀ ó sì ṣe nǹkan oṣù mẹ́ta lẹ́yìn rẹ̀ bàbá gbà kó ṣe ń lé rẹ̀ tí ìbá ti ṣe kíkọ́ ẹlẹ́ẹ̀kẹta kọ̀gbà kó ṣe ń lé rẹ̀ tí ó fi di pé ẹnìkan ó lóko ẹnìkan lọ́rùn lọ ṣe ń lé bàbá ẹ̀ àbí kóbìnrin kọ́ bọ́kùnrin dànù pé mi ṣèyàwó rẹ̀ má èló ló fún ọ níjọ́ tí ó fẹ́ ọ dáwó rẹ̀ padà fún kó fóun kún kó sojú àwọn ẹni tí ó jẹ́ lẹ́rìí lọ́ba parí kò túmọ̀ sí kékeré lọ́ọ́ máa ṣe bẹ́ẹ̀ fáwọn ọkọ yín o ọkọ ọ̀sẹ̀ ọ kò ní ọ lára ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kò ní rí rọrùn lọ́dọ̀ Allah ọkọ ọba kan ìyá ní jẹ́ wá nítorí ní fi ń tọ́jú yín tí ì bá ṣe pé ń ṣèkà ẹ̀yin náà ṣe sùúrù torí pé òní le kò túmọ̀ sí pọ̀ lánàá ò lè gbogbo ẹni tó dáa fún láyé ẹ lọ wádìí wọn àìní lọ bẹ̀rẹ̀ rẹ̀ Olúwa ló padà ṣàánú wa so táwa náà bá láforítì àti sùúrù ó sì ti ń dáa náà kìí ṣe bọ́pọ̀lọpọ̀ ṣe bẹ̀rẹ̀ náà ni ó dájú pé yóò tún dáa jù bẹ́ẹ̀ lọ inṣàlá wọ́n ní ẹni tó lówó zakati ti wá wọ̀ bẹ̀ tó lè kówó zakati kó fi kọ́ mọ́ṣáláṣí àbí kó fi ra àpò sẹ́mọ́nvìtà kọ́ mọ́ wá bùn àwọn èèyàn rárá o owó zakat wọ́n fi kọ́ mọ́ṣáláṣí owó zakat wọ́n fi kọ́ lékè owó zakat wọ́n fi jẹ́ wípé wọ́n fi kọ́lé fáwọn aláìlọ́kọ owó zakat ọ̀nà mẹ́jọ t'Olúwa ṣírò pé ẹ̀nàgbà náà lẹ́ẹ̀nàgbà àwọn aláìní àwọn tálákà àwọn tí ń ṣiṣẹ́ fúnjọba láti gba zakat jọ lọ́dọ̀ àwọn aláìní ẹni tó jẹ́ káfìrì tọkàn rẹ̀ ti rọ̀ mẹ́sìn Islam tí ń retí pé tó bá fún mi irú owó òun má di mùsùlùmí lẹ́ẹ̀kan náà bákan náà àwọn ẹni tó jẹ gbèsè
a máa náwó zakat láti bọ́kùn kúrò lọ́rùn ẹrú. Bákan náà a máa náwó zakat láti ra nǹkan ogun. Ìjọba gbowó zakat lọ́wọ́ àwọn èèyàn yóò fi ra nǹkan ogun. Ẹlẹ́kẹjọ ibnu sabil, onírìn àjò tó ṣe pé nǹkan tán má lọ́wọ́ lórí ìrìn àjò rẹ̀ tó wà. Ó lè jó lówó ń lu ẹ̀, àmọ́ ńgbà tó délùú tẹ̀yìn wà kò lówó má tí ó fi tẹ̀síwájú, ẹ lè fún náwó zakat. Ọ̀nà mẹ́jọ tó lu wa ní kẹ́ ẹ máa náwó zakat sínú. Wọ́n fowó zakat kọ́ mọ́sálásí. Mọ́sálásí owó tá a máa fi ń kọ́ wọ́n ń pè ní awqaf. Awqaf, waqf. Waqfu ìtumọ̀ rẹ̀ ni pé owó yìí o mo bùn Allah, àǹfààní rẹ̀ kó jẹ́ tàwọn èèyàn. Ẹ rí i pé ń gba àwọn kọ́ mọ́sálásí kalẹ̀ ní ìsìta ní jàǹfààní ẹ̀ àwọn èèyàn, àmọ́ sá lè ta lọ́la torí pé ta ló ní Allah. Nítorí wọ́n ń pè ní waqfu ni. Ó yẹ ká máa ṣe léyìí náà láwùjọ wa yàtọ̀ sí zakat. Ká mówó ká kọ́ mọ́sálásí, ká mówó ká ṣe afárá sórí odò tí àwọn èèyàn tí ó rọrùn fún wọn láti dá kọjá tójò bá rọ̀. Waqfu náà lélẹ́hùn, káfìrí mùsùlùmí lọ́gbàbẹ̀ ẹ̀ máa gbalada láéláé. Ká mówó ká gbẹ́ omi kànga síbi táwọn èèyàn ti bùkátà rẹ̀, àbí kànga dẹ̀rọ síbi táwọn èèyàn ti bùkátà rẹ̀, kó sì máa ṣàǹfààní láéláé títí dijọ́ gbẹ̀ndàl kìyàmà ẹ̀ máa gbalada rẹ̀. Waqfu ni wọ́n ń pè léyìn. Ìsìláàmù ń fẹ́ ká tó máa ṣe léyìn náà. Torí ẹ̀ bákan náà àwọn amówó zakat pé mo fi ránjẹ mo bùn àwọn èèyàn ó fẹ́ ṣàánú wọn ni, kìí ṣe zakat ló ń yọ. Zakat owó náà ló mú ló fún àwọn èèyàn. Ẹni tí ń sin nǹkan ọ̀sìn, àní màálù 3 lọ́yọ̀, màálù 3 ló kó fáwọn aláìní. Àwọn òní máa yí ẹ̀ kọ̀ọ̀kan, ìtàkùtà wọn tà kọ̀ọ̀kan. Ṣé ẹ̀ mọ̀ pọ́gbọ́n fẹ́ yọ̀nù fún ilé wọn lọ́wọ́, wọn bá dé kára wọn tà lọ́pọ̀ kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni àgbẹ̀ èrè oko rẹ̀ àgbàdo, ìrẹsì, ọkà bàbà ńlọ fún wọn bó bá ṣe fẹ́ kí wọ́n ṣe. Tó bá jẹ́ pé owó ni tiẹ̀, owó náà ló fún wa. Ṣé eléyìí ni zakat? Ká yọ ìsinmi wa ń bẹ fún wa láyé àti lọ́run. Ẹni tó bá yọ zakat láyé ọkàn rẹ̀ ó balẹ̀, ọkàn rẹ̀ ó balẹ̀, dúkìá rẹ̀ ó máa pọ̀ sí ni, kò ní dínkù. Lọ́dún yìí ó ṣírò owó rẹ̀ pé owó rẹ̀ jẹ́ 50 million. Ó wá yọ zakat mílíọ̀n kan ó lé díẹ̀. Pẹ̀lú àṣẹ Allah tó máa ń bá ṣẹ rẹ̀ lọ, ó rí i pé lọ́dún tí ń bọ̀ owó rẹ̀ ó ju 50 million lọ. Ní tí máa ṣẹlẹ̀ nu. Ẹ rí i pé zakat gan sábàbí kó wọ́pọ̀ ni. Bẹ́ẹ̀ ni wọ́n sọ ní òfin ṣẹ̀ríà. Torí pé tó bá jókòó tẹ̀tẹ̀rẹ̀ zakat ó jẹ́wó tán. Tí ẹ̀ bá ní 40 million 40 years kí ló ṣẹlẹ̀? Ọba ó ti di tàn, ó ti di olówó àtijọ́. Àmọ́ ó ti mọ̀ pé zakat ọmọ wọnú owó lọ́dọọdún, ó ní dúró. Ẹ tún ti ń ta táyà ní bẹ́ẹ̀ ni a tún ta machine. Nítorí pé ó ní dúró. Àmọ́ tí èèyàn bá ti yọ zakat ojú kan náà ni ó máa wà. Bẹ́ẹ̀ ni jọ́ gbẹ̀ndàl kìyàmà ọ̀rọ̀ náà lọ gbogbo ẹni tó lówó láyé tọkọ̀ tí ó yọ zakat owó rẹ̀ náà lolúwo fi fìyà jẹ ọ́. Tó bá jẹ́ nǹkan ọ̀sìn olúwo yí wọn padà, wọn di ejò olóró burúkú. Ànábì pè ní shuja'an aqra, ejò apárí. Wọ́n ní kí ló dé tí ó fi já parí? Oró ni, oró ti pọ̀jù lára rẹ̀. Lolúwa fi máa fìyà jẹ àwọn oníràkúnmí, àwọn onímàálù, àwọn alágùtàn tọkọ̀ tí ó yọ zakat ń bẹ. Tí àwọn ejò yìí bá wá fìyà jẹ wọn á pé ọ̀ dá wa máa ní pé tá a máa yìí. Wò mí dáadáa ó yẹ kó dá mi mà, ana màlúkà ana kanzuka, èmi lówó rẹ, èmi ní pẹpẹ ọrọ̀ tó kójọ ńlẹ̀ ayé. Tọ́ǹdọ́gbọ́n wọn ní tí màlúù rẹ bá ti pé 30 zakatu ti wọ̀ tọ́ àti wá sírò ọjọ́ ikú ti pé 30 lẹ́yìn ọdún kan yọ zakat kí déètì yẹn ó tó dé ọba ta 5 ńgbà tó wọn gọ̀ ẹ dákun ta lọ́gọ̀ Allah ma bí ṣe mú yàn ẹ kàn dénú ga màlúù rẹ bá gba pé 7 ti kú adúpẹ́ fún Allah ṣe bọ́ ń dọ́gbọ́n ni ọwọ́ àròfò. Bẹ́ẹ̀ ni àwọn ẹni tó kọ̀ láti yọ zakati láyé ọ̀pọ̀lọpọ̀ nu wọn ẹ̀rí ibi tó ń kẹ́rù sí láì jẹ́ pé ná wáyà kọlu wáyà ó lè gbiná tí gbogbo ó jóná yóò tún fi tiẹ̀ kó bá ráyé. Gbogbo àwọn tó ń mú ṣọ́ọ̀pù tí táwọn náà ń kọjá síbẹ̀ gbogbo ẹni ó jóná kò sì túmọ̀ pé ti yọ zakati. Torí di eléyìí ó lóun ọ̀fẹ́ kí wọ́n dá àmọ́ pò ń lówó ni wọ́n á ní kíni
wọ́n dá mọ̀ wọ́n dá mọ̀ ṣẹ́fẹ́lẹ́ dá wa mọ̀ ebó ló fún ọ lówó eléyìí túmọ̀ sí pé ẹja yọ zakat àwọn tó wá lówó náírà ń kóbò tẹ́ yọ zakat rẹ̀ wọ́n gbé gbóná torí pé inú kó jẹ́ gold àbí kó jẹ́ silver inú kó jẹ́ wúrà tàbí fàdákà wọ́n gbé gbóná jọ gbé kìyàmá ni wọ́n máa fi mọ́ ọ la ẹ yọ zakat tọ́ wọ́n ní ṣe mùsùlùmí tó lè fẹ́ nasraniya àwọn ẹlẹ́sìn ṣọ́ọ̀ṣì àbí tó lè fẹ́ yahudiya àwọn ẹlẹ́sìn ọjọ́ sátidé bẹ́ẹ̀ ni Olúwa Ẹlẹ́dàá ṣe lẹ́tọ̀ ipò lè fẹ́ wọn ọkùnrin lè fẹ́ obìnrin wọn àmọ́ obìnrin wọn gbọ́dọ̀ fẹ́ ọkùnrin wọn obìnrin ti wá kò gbọ́dọ̀ fẹ́ ọkùnrin wọn obìnrin ti wá mùsùlùmí nìkan lolúwa gbà kó fẹ́ tọ́ ẹni tó orí tó lọ fẹ́ ọ̀jẹ̀ ni ọmọ ọ̀jẹ̀ àwọn eléégún ó gbọ́dọ̀ fẹ́ Islam ò gbà abọ́rẹ̀ ni ó gbọ́dọ̀ fẹ́ Islam ò gbà àwọn olóró ni ó gbọ́dọ̀ fẹ́ Islam ò gbà àwọn abọ̀gún ni Islam ò gbà èṣù làwọn ń bọ Islam ò gbà mùsùlùmí nìkan ló lè fẹ́ kìí ṣe mùsùlùmí bí àwọn amadíyà ó gbọ́dọ̀ fẹ́ torí wọ́n ṣe mùsùlùmí lábẹ́ òfin ṣẹ̀ríyà ẹni tó bá ti ní irọ́ l'Al-Qur'ani ń pa irọ́ ni sunna anabi kìí ṣe mùsùlùmí ó gbọ́dọ̀ fẹ́ ṣe náà lè wọn fọmọ fún tẹ̀tún pàgbádáwọ̀ Islam ọgbà kọgbà náà ni mùsùlùmí ẹ̀rí náà lànà fífi ní ẹni tẹ́ yọnu sẹ́sìn rẹ̀ ó lè fẹ́ tàn yín jẹ ẹ béèrè lọ́dọ̀ àwọn tó mà ẹnìkan fẹ́yàwó lórí pé mùsùlùmí lòun ó sì lọ dárùn gbọ́nrọ́ sí níjọ́ tó máa yẹn wọ́ọ̀dọ̀ rẹ̀ ló fi hàn pé òun ṣe mùsùlùmí ẹ dákun bò láti ṣe lẹ́yìn torí de lẹ́yìn ẹ wádìí ṣé mùsùlùmí ni àbí ẹ ṣe mùsùlùmí kì í ṣe kó ká lọ ọmọ abẹ́nìkan bá ń ṣe ìyàwó ṣé ọ̀dà àbí òní da tó mọ̀ bí ọ̀dà àbí òní da ìyàwó fò tá lọ́ba yín wo tí ń jọ́ tẹ́yìn ó fi lọ́ọ́lé ọkọ àwọn tí wọ́n jẹ́ kí wọ́n da irú ẹni tí ò ríran ríra rẹ̀ tẹ́kítẹ́ fi kó 45 kò ní mọ̀ pé gbóhùn létí wọ́n tó ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́dún 10 tí ń bọ̀ ọ̀ àmọ̀ pé ń gbọ́ létí láàrin ìṣẹ́jú àyá Olúwa nìkan ló máa ohun tó pamá ẹ lè ṣe istikhara kí ni istikhara ẹ ṣe sọ̀láàtì rákà méjì àdúrà tẹ́ ẹ ṣe ó wà nù Hisnul Muslim tá a túmọ̀ sí Yorùbá ẹ bẹ̀ Allah pẹ̀lú àdúrà wọn ẹ wàá débi tẹ́ ti sọ ìwọ Allah tó bá yẹ pé fífẹ́ tí lágbájá ló ń fẹ́ fi ọmọ mi oore ní bá ń bẹ́ẹ̀ láyé àti lọ́run jọ bọ́ sí kó o fi wá lọ́kàn balẹ̀ lórí ẹ̀ tó bá yẹ pé aburú ní bá ń bẹ́ẹ̀ fi má fi wá lọ́kàn balẹ̀ lórí ẹ̀ jẹ́ kó ọmọ wọ́n rọ́kọ rẹ̀ kó nà orí ìyàwó tiẹ̀ ẹ sì rí tọkàn yín bá balẹ̀ pé ká ẹ ṣe tí ó bá balẹ̀ èmi ò fara mọ́ kọ́ ọmọ wọ́kọ tiẹ̀ lọ síwájú eléyìí ò jẹ́ báwọn gbàtí Islam wa gbà kó lè fẹ́ Grace Dorcas Mariani kò sọ wípé kó fẹ́ wọn lọ́lá ju kó fẹ́ mùsùlùmí lọ kò sọ bẹ́ẹ̀ o àmọ́ tó bá wù ọ́ o lè fẹ́ kí ló fà á tí Islam sì fi gbà Islam ń wò wípé àwa la láǹfààní tó bá fẹ́ torí tó bá bímọ Islam làwọn ọmọ òsè aburú ma lórí ìyá ó bímọ méje àwọn náà jẹ́ mùsùlùmí àlékún àbá àlékún àmọ́ wọ́n ti mọ̀ pé obìnrin ọgbà stẹ́rìn mọ́ lọ́wọ́ àkọ́kọ́ òní rọ́mọ kankan mú àwọn náà dára sọ́ọ̀tì ìyàwó gan tún lè fà wọ́n náà tí wọ́n náà tún di pé wọ́n náà jọ ìjọ akọrin tí wọ́n fi Islam lẹ̀ dákun jókòó rẹ̀ jẹ́ kò síbi tí Islam ti fún kó fẹ́ Grace lọ́lá lórí kó fẹ́ mùsùlùmá àmọ́ Olúwa ló ń gbà tó bá wù ọ̀fẹ́ àmọ́ kìí ṣe nítorí pé wọ́n dàbí mùsùlùmí dèpòdépò pa pé wọ́n ju mùsùlùmí lọ afanaj'alul muslimina kal mujrimin mùsùlùmí ò dàbí ọ̀daràn gbogbo ẹni tí èsè mùsùlùmí ọ̀daràn l'Olúwa pè wọ́n àmọ́ Olúwa gbà pé o lè fẹ́ wọn tó bá wù ọ̀fẹ́ tó bá wọn fẹ́ wọn wọ́n máa fi dáadáa ẹ̀sìn Islam hàn sọ wọn pé wọ́n lọ fẹ́ wàhálà wọ́n máa lọ sọ́ọ̀tì wọ́n máa lọ mọ́sálásí bí tí wọ́n ti ṣe tahajjud òun náà ń jí jẹsẹ̀ mọ́lẹ̀ lóru nínú ilé tá ń pè wàhálà ìwọ náà ni so ni wọ́n sọ pé nínú ilé tèmi nínú ilé tiẹ̀ ìwọ náà lọ fẹ́ náà
Allah ò sì sọ pé májẹ̀mú tó fi fẹ́ ni kó di mùsùlùmá rárá, yóò máa bẹ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ tí ń ṣe, tó bá rí dáadáa ẹ̀sìn Islam ó lè di mùsùlùmí. ọ̀pọ̀lọpọ̀ nù èké ni wọ́n, tó bá di mùsùlùmí náà kò sí tàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nù ọ̀kọ́dà ẹni tó tún rán lọ Mẹ́kà wà torí tọkọ kú tó tún fò gànà tó padà síbi títí ń bọ̀. A'udhu billah. wọ́n ní sáwọn lè máa fọmọdọ́ rẹ̀ kọjá yìí pé ọ̀rẹ́ rẹ̀ ó fọmọ fún ọ wọn náà fọmọ fún, tó bá so igi báyẹn lábẹ́ pé kò sí sọdáàkì á fi obìnrin dí obìnrin, eléyìí wọ́n ń pè ní nikahu shighar. nikahu shighar haram ní lábẹ́ òfin sharia. fi fún mi èmi náà fi fún ọ, sọdáàkì tó yẹ kó wà ń là wọn, Islam ò farama. bákan náà ìyàwó sàrà èyí tó jẹ́ pé wọ́n lè sọ pé àwọn fọmọ fún ọ àwọn gbà kankan, Islam ò farama. Ànábì ò fẹ́ yàwó rí kó má san kankan, kò fọmọ rẹ̀ lọ́kọ rí kó má gbà kankan fọmọ rẹ̀, táwa la fẹ́ fi tiwa jọ. àwọn ètò ọmọ tiwa ń lé wa ṣé wọ́n sọ fún ọ pé sọdáàkì owó kó wọ́n tá ìyàwó ni wọ́n ta èló lèèyàn lè ní láyé tó fi lè ra yàn, kò sí. owó òfẹ́ nìtúmọ̀ sọdáàkì yóò jẹ́ àmọ̀ pé ọkùnrin yìí yóò lè tọ́jú obìnrin àbí ò ní lè tọ́jú ẹ̀. ọ̀pọ̀ àìmọye náà lọ san sọdáàkì tí ò tọ́jú ẹ̀ o, àmọ́ àmì àkọ́kọ́ tá a kọ́kọ́ fẹ́ rí nù. torí di eléyìí àmọ́ wá fi ọmọ ọlọ́kọ ọ̀fẹ́ àbá fobìnrin parọ́ obìnrin, Islam ò farama. wọ́n ní obìnrin tó múra rẹ̀ wá bá nàbì sallallahu alayhi wa sallam tó ní ká nàbì òun fi rọ̀ ń fa nàbì, ṣé kò ní bàbá ni, ṣé kò lọ́kọ ni? àkọ́kọ́ ọ̀rọ̀ pọ́ lọ́kọ kò lọ́kọ ó ti yé wọn náà, obìnrin ọlọ́kọ yóò tún máa wọ́kọ mi. ṣé gbogbo obìnrin là nàbì ọ̀fẹ́ ni? kẹ́là. ṣé kò ní bàbá? ó lè ní bàbá, ṣùgbọ́n wọ́n ní wìláyà agbára àti lè fọmọ lọ́kọ nínú àlùmọ̀ yìí tànàbì ní lórí gbogbo obìnrin àlùmọ̀ yìí ó ju ti gbogbo bàbá tó bí àwọn obìnrin lọ. yẹn ni kò sóbìnrin kan tànàbì ó fi lọ́kọ tí bàbá rẹ̀ ó wá yẹ̀ wò. sẹ̀mọ̀kẹ́ ńgbà tí ọkùnrin yẹn tànàbì padà fẹ́ fi fún, ànábì ló fi fún, wọn ò ní kí wọ́n lọ pé bàbá rẹ̀ wá. torí pé agbára tànàbì ní láti fa àwọn obìnrin àlùmọ̀ yìí lọ́kọ ó ju tàwọn bàbá tó bí wọn lọ. kése bẹ́ẹ̀ làwọn àfa o tọ́wọ́ ayé àfọ ọ̀daràn àbí ẹ̀ ń ṣe jàmáà kan pàmì irú jàmáà yín wọ́n máa fa àwọn ọmọ ọlọ́mọ lọ́kọ, eléyìí tí wọ́n bá gbé jántó wọ́n máa gbé pẹ̀lú ẹ̀sùn pé ó ń jí àwọn ọmọ àwọn gbé. bẹ́ẹ̀ ni nítorí pé àwọn ẹlòmíín tí ọ̀jọ́ra wọn máa fi wéra wọn o, gbéńgbà táwọn ibi tí lè fi obìnrin lọ́kọ àwọn náà ń kọ́ àfa làwọn àfa wo bàbá kálukú náà máa fi lọ́kọ o, bàbá kálukú náà máa fi lọ́kọ. wọn láwọn bá ìmáàmù ní rúkú táwọn bá sọ láti àbáwọn ọba àbí kí làwọn ó ṣe táwọn ó fi bá. ẹnikẹ́ni tó bá ti lè bá ìmáàmù ní rúkú tó ná rúkú lọ bá ìmáàmù kí ìmáàmù tó gbórí sókè ọba sọláàtì ó ti báraka yìí tó ń ti pé kò ké fatiha nítorí pé kò máàmà fi fatiha kíké lẹ̀ nígbà tá ayé gbà láti ké ayé òsì ni orí rúkú lọ bá imam. nǹkan tí ó wàá ṣe tí ó fi jẹ́ pọ́ báraka ń lódodo ó ní pé yóò kíyèsí pọ́ǹsì Allahu akbar méjì, Allahu akbar ti bẹ̀rẹ̀ sọláàtì, Allahu akbar ti rúkú. tàbá ti ṣe méjèèjì ń abáraka yìí ẹyọ kan láṣẹ tora ń bẹ̀rù pé yóò gbórí òkè Allahu akbar sẹ́kọ̀ Allahu akbar ṣé ti dúró nù àbí ti rúkú ọba sọ̀láàtì. àmọ́ tó bá yẹ pé Allahu akbar ó ṣe fún dúró ọwọ́ lọ rúkú láìsí Allahu akbar ọba. tó bá yẹ pé àníyàn rẹ pé ti dúró ló ṣe torí pé lẹ́yìn a gbọ́dọ̀ má ṣe ti bẹ̀rẹ̀ sọ̀láàtì nù ẹlẹ́yìn jẹ́ báwọn. àmẹ́ni tó bá bá imam wọ́n ti gbórí sókè láti rúkú àbí wọ́n wà ní foríkanlẹ̀ ẹ̀yin náà ṣerú tí lè máàmù ṣe lọ́wọ́lọ́wọ́ àmẹ́ ẹ̀ ní kàkún pẹ̀ ti báraka
ẹni tó bá bá ìmáàmù lórí rúkú àbí kó tó rúkú ńlọ bá raka. tọ́ wọ́n ní tí wọ́n lè sú obìnrin lópó eléyìí ò sínú nǹkan tí Islam mú wa. ìṣesí àwọn èèyàn látàrí ìṣe àtàṣà ni. ẹ sì rí i pé nínú ìsúnilópó ìyàwó ẹ̀gbọ́n ni wọ́n máa sú lópó, wọ́n yẹn sú ìyàwó àbúrò lópó ní àṣà Yorùbá. torí wọ́n sọ pé àbúrò ẹni bàbá rẹ̀ la jẹ́, àìsí sú ìyàwó ọmọ ẹni lópó. àmọ́tẹ́gbọ́n bá kú àbúrò lè sú ìyàwó rẹ̀ lópó. Islam ò faramọ́. láyé jahiliya àwọn náà nírú rẹ̀ tán máa ń ṣe. tẹ́nìkan bá ti kú, bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn sọ pé ẹ̀gbọ́n àbúrò anybody kọ́dà bó ṣe bàbá wọn, tẹ́nìkan bá ti kú tí wọ́n bá ti lè mú èkísà kan tí wọ́n bá ti sọ́ọ̀lù ìyàwó rẹ̀ lára, ìyàwó ti di tiwọn. so Islam ò faramọ́. Olúwa ní ya ayyuhal ladhina amanu la yahillu lakum an tarithu an-nisaa karha. ẹ̀yin olùgbàgbọ́ òdodo kò tọ́ sí kẹ́ fi tipátipá fẹ́ obìnrin. Olúwa ṣe léèwọ̀. obìnrin láti jẹ́ ìyàwó bàbá yín kìí ṣe obìnrin tí Olúwa ṣe léèwọ̀ fún yín láti fẹ́. lẹ́yìn tọkọ rẹ̀ kú tó bá wù ẹ̀yin láti fẹ́ ẹ kọ̀nù sí ni. ó wù mí láti fẹ́. lẹ́yìn tó bá parí ìdà tó bá jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá, so lẹ́yìn rẹ̀ ẹ wàá sọ fún pé ó wù mí láti fẹ́. Olúwa ní kò burú kẹ́ ẹ sọ̀rọ̀ tó lè fi hàn wípé ẹ nífẹ̀ẹ́ sí amátẹ̀ní sọ̀rọ̀ màá fẹ́ ọ. ẹ palẹ̀ náà pé obìnrin lọ da báyìí ó tó. sẹ́mi kóbìnrin náà máa rò pé kí ló mì obìnrin lọ da báyìí. tó bá ti wá parí ìdá rẹ̀ gbà náà lọ́wọ́ sọ fún kó ń fẹ́ fẹ́ ọ. kò bá jẹ́ ìyàwó ẹ̀gbọ́n ẹ, kò bá jẹ́ tàbúrò ẹ, tó bá wù ọ láti fẹ́ tó náà bá gbà ẹ wá lọ́dọ̀ bàbá rẹ̀ ọ tọrọ rẹ̀, bàbá rẹ̀ gbà láti fi fún ọ yóò fi fún ọ, ọ san sọdáàkì. so eléyìí ní ṣẹ̀rí àfaramá. sẹ́mi pópó tí Yorùbá ń sún náà ìyẹn jẹ́ ni kì í ṣe gbogbo obìnrin tọkọ rẹ̀ kú ni Yorùbá máa súpò rẹ̀. tẹni tó kù ń bá lówó tí wọ́n sì rí i pé bóyá bàbá ti kú màmá ti kú àbí bàbá àti màmá ń bẹ, wọ́n á ṣàlàyé fún wọn ṣẹ̀ríà owó tásẹ́rẹ́ táwọn gbà, ìyàwó ìyá àtàwọn ọmọ rẹ̀ ní ó kó gbogbo ẹ̀ lọ. ibẹ̀ ni ó ti máa ronú pé ká sú lópó. ṣé obìnrin tí wọ́n fẹ́ sú lópó tí ó bá gbà Yorùbá ẹ mọ̀ pé wọ́n máa fèpè kún fún, wọ́n fèpè kún fún tí wọ́n tálé pé tí wọ́n pé báyìí ó rí fún ọ táwọn là ń bọ́ sọ̀rọ̀ tó ń sakọ ẹ̀yìn náà torí pé wọ́n fẹ́ yàn jẹ ni. Islam ò faramọ́. tẹ́lẹ̀ ń jẹ́ bó ṣe jẹ́. kí ni ẹ sọ nípa àǹtí àtàbúrò? ìbéèrè kan ẹ kà pé ó ti yé obìnrin tí wàá ń lé ọkọ kò bímọ, so ọ wá lọ mábúrò rẹ̀ wá pé kọ́kọ́ fẹ́ pé bọ́yá ọmọ ń bẹ lára tiẹ̀, kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà kọ́ fẹ́ gbọ́n kọ́ fábùrò. Olúwa ni wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf. àgbà kẹ́ fẹ́ gbọ́n àtàbúrò kódà kó ṣe pé bàbá wọn kìí ṣe kan náà, màmá wọn nìkan náà, kódà kó ṣe pé bàbá nìkan ló pa wọn pọ̀. báwo wá ni tó bá jẹ́ bàbá àtìyá ló pa wọn pọ̀, ẹ gbọ́dọ̀ fẹ́ wọn. bákan náà ẹ rí i pé nínú àwùjọ Yorùbá yìí wọ́n lè sọ pé ẹnìkan fẹ́ bèjì, ọkọ kan fẹ́ bèjì, kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà. ẹnìkan ló fẹ́ náà àwọn méjèèjì, ó gbọ́dọ̀ fẹ́ àwọn méjèèjì, èèwọ̀ ni lábẹ́ òfin ṣẹ̀ríà. eléyìí jẹ́ bó ṣe jẹ́. ó wá nítorí pé ó fẹ́ràn ọkọ rẹ̀, tẹ́nìkan bá sì bímọ fún àbúrò rẹ̀ ló yẹ kó jẹ́, tí ì bá ṣe kó Olúwa tún ṣe léèwọ̀ náà. ẹ̀yin ẹ dán wò kẹ́rì bí fámìlì yóò ṣe fọ́, yóò fọ́ fọ́kúfọ́, torí pé ẹ̀gbọ́n àtàbúrò wọ́n jọ ń jẹ́yàwó fọkùnrin kan, ibẹ̀ máa dàrú, yóò dàrú débi hin.
torí pé ńgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jowú ara wọn gbogbo ntẹ̀yìn fi búra èèyàn wọn ò fi bú bàbá àtìyá wọn tọ́jọ́ bí wọn aburú ńlọ ṣẹlẹ̀ kí lẹ wá débẹ̀ ọwọ́ aláàánú ni wàá ra jìbọ́tì kọ́ wá fábúrò rẹ̀ rárá o tọ́ba já láàánú bá a wó obìnrin mi láyé john ẹ bá gbọ́ pé àwọn màmá ńlẹ̀ Yorùbá yìí àwọn ni ó tún lọ fẹ́yàwó tí ó ṣe gbogbo ẹ̀ fọ́kọ wọn kọ̀ pé kọ́kọ́ wá wò ni kọ́ máa mú lọlé láì jẹ́ pé yẹn lọ rẹ ránkára àwọn màmá ń dá pọ̀ láyé ìsìn tó ẹja dé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu naam deka wọ́n ní tí eyín bá ń ro ẹni tí ó ń ṣe sùúyà tí ó sì bùkátà láti yọ nílé ìwòsàn lẹ́yìn tí dókítà fún ní abẹ́rẹ́ nítorí ìrora tí ó rí àti ẹ̀jẹ̀ ilé ètò ṣẹ́gun níbi eyín kódà ó tún gba abẹ́rẹ́ ara ríro wọ́n ní ẹgbẹ̀rún ìjẹ́sùn gbàgbé irú àwọ̀ yìí dúró àbí ó ti já. alhamdulillah abẹ́rẹ́ oríṣi méjì ni abẹ́rẹ́ wà tọ́jà pọ́jú oògùn nǹkan tí ń ṣe wá bí abẹ́rẹ́ bà bí abẹ́rẹ́ ìrora àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ téèyàn bá gbarú rẹ̀ lọ́sàn-án Ramadan kò bà sùyàmù èèyàn jẹ́ àmọ́ abẹ́rẹ́ wà tó ṣe pé oríkì rẹ̀ ní májèbí ọ̀pá abẹ́rẹ́ májèbí ọ̀pá ẹnikẹ́ni tó bá fi lè gbà sùyàmù rẹ̀ bàjẹ́ nítorí pé iṣẹ́ tó ń jẹ́ ń ṣe ló ń gángan fẹ́ ṣe lára ẹni màlà pípẹ́ ẹ̀jẹ̀ ẹni màlà pẹ̀mù so bí èèyàn bá gbarú eléyìí sùyàmù bàjẹ́ nǹkan tó kẹsẹ̀lẹ̀ ní pẹ̀lú eyín tó ní dùn àwọn tó bá yẹ pé wọ́n bá wọn fọ eyín o àbí wọ́n bá wọn fẹ́ omi tí wọ́n máa ń fẹ́ sẹ́nu wọ́n bá wọn fẹ́ sẹ́nu bí tó tí wọ́n ń fẹ́ ó dọ̀nà fún wọn wọn wá gbìyànjú láti kó gbogbo ẹ̀jọ́ tú dànù ó dọ̀nà fún wọn gbèmí eléyìí ni wọ́n bà sùyàmù wọn jẹ́ wọ́n yìí fẹ́ omi lásán síyàn lẹ́nu oògùn wà pẹ̀lú omi yùn oògùn yùn tó bá yẹ pé wọ́n fẹ́ sí wọn lẹ́nu wọ́n ń tú wọ́n sì ń gbọ́ níka ẹnu wọn títí dọ́nà fún wọn wọ́n san padà lẹ́yìn Ramadan eléyìí jẹ́ bó ṣe jẹ́. pé fún àwa tí a béèrè fún nọ́mbà àwọn ṣéèkì wa kí Allah subhanahu wa ta'ala kọjá ká rí wọn pẹ́ so bóyá látara pé a fẹ́ béèrè lórí kan